kalẹ̀ o. A máa ń gbọ́rọ̀ coronavirus lówè, ó máa ń láàárọ̀ nù. Ojoojúmọ́ la máa ń gbọ́ páwọn èèyàn ń kú, ojoojúmọ́ la sì ń ṣàyẹ̀wò páwọn èèyàn ń ní. Àrùn yìí wà níta o, ó wà níta o. Ìbádọ́kun dábọ̀, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìlànà tíjọba ti làálẹ̀ fún wa wípé ká lè pa àfọwọ́ wa dáadáa. Tá a bá fẹ́ wúkọ́ àbí tá a fẹ́ sín, ká ṣe sínú tíṣù tàbí ká fi ìgúnpá wa ká fi gbà. Ká sì má sún máwọn èèyàn, ká fi àlàfo sílẹ̀ láàárín àwọn èèyàn, ká má sún mára wa jù. Ìbàjẹ́ á gbọ́ torí lórílẹ̀‐èdè Nàìjíríà ètò ìlera wa kò dáa tó, àbí ká ti sọ pé àlékún ìlera rárá ni. Ẹ dákun dábọ̀, láàrin láwọn púpọ̀ òun láti bá àfọjọ́ ọlọ́jọ́. Ẹ jọ àmì nìkan òdo, ìbàjẹ́ á gbọ́ ni ká sì tẹ̀lé tíjọba ń sọ. Bá ò bá ní kí o fẹ́ ṣe níta, ẹ jáde jókòó.